Àwọn tó kópa nínú eré Ẹni Ibi ni Kìkì Bákàrè, Ládi Fọlárìn, Sèyílát Adébọ̀wálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré Ẹni Ibi dá lórí tọkọtaya tí wọ́n ń gbé ní Lagos Island. Landlord bá fowó kún owó ilé wọn láti 8 million sí 11 million. Èyí tó mú kí ọkọ ìyẹn Ọládayọ̀ dá lábàá wípé kí àwọn kó kúrò nílé náà lọ sí Lagos Island. Ṣùgbọ́n ìyàwó rẹ̀ Aríyìíkẹ́ fàáké wípé òun kò lè kúrò ní Lagos Island máa gbé ní Lagos mainland, wípé kò buyì kún òun. Ó ní tipátipá ọkọ òun gbọ́dọ̀ lọ wá owó ilé náà san. Aríyìíkẹ́ lọ fi ọ̀rọ̀ náà lọ àwọn ọ̀rẹ́ rẹ̀. Ọ̀kan nínú wọn sọ pé owó náà pọ̀, ìkejì sọ pé gbọ́dọ̀ kan nípa fún ọkọ rẹ̀ láti san owó ilé náà ni. Lọ́jọ́ kan kí á ti kà wá sílé, ó sọ fún wọn pé ọ̀sẹ̀ kan lẹni tó nílé fún wọn láti kó kúrò nílé tí wọn kò bá ti rówó ilé san. Ọládayọ̀ pé ìyàwó rẹ̀ wípé káwọn lọ sí mainland nítorí owó tó wà lọ́wọ́ òun kò ká owó island. Ìyàwó rẹ̀ fẹ́ akẹ́kọ̀ọ́ wípé ó fẹ́ dá òun padà sórí àárọ̀ ni, wípé ojú wo ni káwọn ọ̀rẹ́ òun máa fi wò wọ́n tó máa kúrò ní Lagos Island lọ sí mainland. Ó náà fi dandan o kí ọkọ òun lọ́wọ́ owó wá kí àwọn fi sanwó ilé. Àbúrò Aríyìíkẹ́ gbà níyànjú pé kó gbà sọ́kọ ẹ̀ lẹ́nu kí wọ́n kó lọ sí mainland. Ó fa akẹ́kọ̀ọ́ nígbà tó di òru. Aríyìíkẹ́ bá ọkọ ẹ̀ sọ pé kó yẹ káwọn ta ilẹ̀ rẹ̀ tó wà ní Mòwe káwọn fi rówó ilé san. Èyí tí ọkọ ẹ̀ padà gbà sí lẹ́nu. Ọ̀rẹ́ Aríyìíkẹ́ àti Aríyìíkẹ́ bá kẹtẹkà sọ̀rọ̀ pé kó bá àwọn ta ilẹ̀ ọkọ Aríyìíkẹ́, ṣùgbọ́n àṣírí ò gbọdọ̀ tú wípé Aríyìíkẹ́ ló ra ilé náà, ló ra ilẹ̀ náà. Ọkọ Aríyìíkẹ́ ìyẹn Ọládayọ̀ fẹ́ ta ilẹ̀ náà ní 18 million, ṣùgbọ́n kẹtẹkà sọ fún pé ẹni tó fẹ́ ra ilẹ̀ náà sọ pé 12 million lòun lè san. Aríyìíkẹ́ pọkọ ẹ̀ sí kọ̀rọ̀. Ó bá ọkọ ẹ̀ sọ pé kó ta ilẹ̀ náà, ó kó sórí ọkọ ẹ̀ pé kó ta ilẹ̀ náà ní 12 million tẹ́ni yẹn fẹ́ rà. Èyí tó padà ṣe lọ́jọ́ kan Aríyìíkẹ́ sọ fún ọkọ ẹ̀ pé ọlọ́pàá dá òun dúró lójú ọ̀nà nítorí orúkọ ọkọ ẹ̀ ló wà ní rìsíìtì mọ́tò tó òun wà. Wọ́n sọ fún ọkọ ẹ̀ pé kó yí orúkọ ìwé mọ́tò náà sí orúkọ tòun tàbí kó bá òun ra mọ́tò tuntun mìíràn fún òun. Èyí tí ọkọ ẹ̀ Ọládayọ̀ sọ fún pé kó fún òun lákòókò díẹ̀ láti ru ọ̀rọ̀ náà. Lọ́jọ́ kejì ó sọ fún ìyàwó ẹ̀ pé òun ti ru ọ̀rọ̀ náà síwájú, òun ti rò sẹ́yìn pé òun máa fi 6 million naira tó wà lákàntì máa fẹ́ mọ́tò mìíràn fún. Èyí tí inú Aríyìíkẹ́ dùn sí pé ọkọ òun ra mọ́tò fún òun. Ọ̀rẹ́ Aríyìíkẹ́ lọ fi ọ̀rọ̀ lọ Ọládayọ̀ àti Aríyìíkẹ́ pé bísínẹ́sì kan wà tí wọ́n bá dáwó sí bísínẹ́sì náà, ìlọ́po 3 ni wọ́n máa fi gbowó náà tí wọ́n bá ṣe é. Èyí tó mú kí Ọládayọ̀ lọ ta mọ́tò rẹ̀ tó sì lọ yẹ owó kún owó láti fi ṣe okòwò náà. Agent lọ bá ọ̀rẹ́ Aríyìíkẹ́ wípé owó tó ń fòun kéré, wípé kó yẹ kówó náà kó gbé pẹ́ẹ́lí sí i. Èyí tí ọ̀rẹ́ Aríyìíkẹ́ fàáké kọrí. Agent wá padà sọ fún Ọládayọ̀ wípé ilé tó ń gbé yẹn ìyàwó rẹ̀ ló ní ilé náà àti pé ilẹ̀ tó tà yẹn ìyàwó rẹ̀ ló rà, wípé ẹ̀rí ọkùnrin jẹ́ òun ló jẹ́ kóun wá jẹ́wọ́ fún un. Pẹ̀lú ìbínú ni Ọládayọ̀ lọ sí ilé tó sì kojú Aríyìíkẹ́ pé ìkà ni. Aríyìíkẹ́ sọ pé òun gangan ni ìkà, wípé òun ò ní sàn kankan àfi tójú bá pé. Níbi ẹ̀gbọ́n ìyá Aríyìíkẹ́ ni Aríyìíkẹ́ pè pàdé sí, níbi tí Ọládayọ̀ àbúrò Aríyìíkẹ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ti wà lórí ìjókòó. Ibẹ̀ náà Aríyìíkẹ́ ṣàlàyé bí bó ṣe pàdé Ọládayọ̀ àti bó ṣe fún lówó tó tọ́ sí òun àtàbúrò ẹ̀ tó fún ní 40 million naira nínú rẹ̀. Ṣùgbọ́n Ọládayọ̀ padà sọ fún òun pé alágbèdá ti gba owó náà lọ́wọ́ òun, èyí tó mú kóun tún fún ní 20 million tó kù nínú owó náà fún un. Lẹ́yìn ìgbà náà ni ọ̀rẹ́ Aríyìíkẹ́ wá kí nílé tó sì rí àwòrán Ọládayọ̀ pẹ̀lú Aríyìíkẹ́. Ó wá jẹ́ ká Aríyìíkẹ́ mọ̀ wípé ẹni tó ń pè lọ́kọ ẹ̀ yìí ó ti fẹ́yàwó, ó lè sì ti bímọ 2 ní Ìbàdàn. Òun ló fà á tí Aríyìíkẹ́ ṣe ń fi ète gbowó lọ́wọ́ Ọládayọ̀ kó lè gba gbogbo tó fún kó lè gbà padà lọ́wọ́ rẹ̀. Ó wá ya Ọládayọ̀ lẹ́nu wípé àṣírí ti tú o. Wọ́n sọ pé ìyàwó tóun ní pamọ́ ó ti gbé ọmọ sálọ, ṣe ló gbá òun. Ó wá ń bẹ̀bẹ̀ fún ìdáríjì. Ẹ̀yin èèyàn, ṣé èyí ti wéré Ẹni Ibi? Ẹ kúrò lẹ́yìn rí kọ́ńbẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kẹ́ subscribe sí channel wa, kẹ́ sì share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. Adúpẹ́ àmọ́ lóore. Eré Ẹni Ibi kọ́ wa pé tá lọ bá lọ àbọ̀bọ̀ àbá, tá lọ bá lọ àbọ̀wọ́pọ̀ àbá. Ọládayọ̀ bó kùn ti jẹ lọ ni, ò mọ̀ pé ẹ̀sìn máa padà àkè, mọ̀ pé Aríyìíkẹ́ mọ nǹkan tó ń ṣe. Ẹ̀sùn tó bá kéde lórí báyìí tí wọ́n bẹ̀bẹ̀ fún ìdáríjì tó bá yẹ pé ẹ̀yin ìṣe lè dáríjì Ọládayọ̀. Ṣé ohun tí Aríyìíkẹ́ ṣe fún Ọládayọ̀ ṣe òpó pọ̀ jù? Kí lẹ́yìn rí sọ sí?
ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Àwọn tó kópa nínú eré Ẹni Ibi ni Kìkì Bákàrè, Ládi Fọlárìn, Sèyílát Adébọ̀wálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré Ẹni Ibi dá lórí tọkọtaya tí wọ́n ń gbé ní Lagos Island. Landlord bá fowó kún owó ilé wọn láti 8 million sí 11 million. Èyí tó mú kí ọkọ ìyẹn Ọládayọ̀ dá lábàá wípé kí àwọn kó kúrò nílé náà lọ sí Lagos Island. Ṣùgbọ́n ìyàwó rẹ̀ Aríyìíkẹ́ fàákékọ́ wípé òun kò lè kúrò ní Lagos Island máa gbé ní Lagos mainland, wípé kò buyì kún òun. Ó ní tipátipá ọkọ òun gbọ́dọ̀ lọ wá owó ilé náà san. Aríyìíkẹ́ lọ fi ọ̀rọ̀ náà lọ àwọn ọ̀rẹ́ rẹ̀. Ọ̀kan nínú wọn sọ pé owó náà pọ̀, ìkejì sọ pé gbọ́dọ̀ kan nípa fún ọkọ rẹ̀ láti san owó ilé náà ni. Lọ́jọ́ kan kí á ti kà wá sílé, ó sọ fún wọn pé ọ̀sẹ̀ kan lẹni tó nílé fún wọn láti kó kúrò nílé tí wọn kò bá ti rówó ilé san. Ọládayọ̀ pè ìyàwó rẹ̀ wípé káwọn lọ sí mainland nítorí owó tó wà lọ́wọ́ òun kò ká owó island. Ìyàwó rẹ̀ fẹ́ akíkọ́ wípé ó fẹ́ dá òun padà sọ sí àárọ̀ ni, wípé ojú wo ni káwọn ọ̀rẹ́ òun máa fi wò wọ́n tó máa kúrò ní Lagos Island lọ sí mainland. Ó náà fi dandan o kí ọkọ òun lọ́wọ́ owó wá kí àwọn fi sanwó ilé. Àbú Aríyìíkẹ́ gbà níyànjú pé kó gbà sọ́kọ ẹ̀ lẹ́nu kí wọ́n kó lọ sí mainland. Ó fa àkékọ́rí. Nígbà tó di òru, Aríyìíkẹ́ bá ọkọ ẹ̀ sọ pé kó yẹ káwọn ta ilẹ̀ rẹ̀ tó wà ní Mòwe káwọn fi rówó ilé san. Èyí tí ọkọ ẹ̀ padà gbà sí lẹ́nu. Ọ̀rẹ́ Aríyìíkẹ́ àti Aríyìíkẹ́ bá kẹtẹkà sọ̀rọ̀ pé kó bá àwọn ta ilẹ̀ ọkọ Aríyìíkẹ́, ṣùgbọ́n àṣírí ò gbọdọ̀ tú wípé Aríyìíkẹ́ ló ra ilẹ̀ náà. Ọkọ Aríyìíkẹ́ ìyẹn Ọládayọ̀ fẹ́ ta ilẹ̀ náà ní 18 million, ṣùgbọ́n kẹtẹkà sọ fún pé ẹni tó fẹ́ ra ilẹ̀ náà sọ pé 12 million lòun lè san. Aríyìíkẹ́ pọkọ ẹ̀ sí kọ̀rọ̀. Ó bá ọkọ ẹ̀ sọ pé kó ta ilẹ̀ náà, ó kó sórí ọkọ ẹ̀ pé kó ta ilẹ̀ náà ní 12 million tẹ́ni ẹ fẹ́ rà. Èyí tó padà ṣe lọ́jọ́ kan, Aríyìíkẹ́ sọ fún ọkọ ẹ̀ pé ọlọ́pàá dá òun dúró lójú ọ̀nà nítorí orúkọ ọkọ rẹ̀ ló wà ní rìsíìtì mọ́tò tó ń wà. Wọ́n sọ fún ọkọ ẹ̀ pé kó yí orúkọ ìwé mọ́tò náà sí orúkọ tòun tàbí kó bá òun ra mọ́tò tuntun mìíràn fún òun. Èyí tí ọkọ rẹ̀ Ọládayọ̀ sọ fún pé kó fún òun lákòókò díẹ̀ láti ru ọ̀rọ̀ náà. Lọ́jọ́ kejì ó sọ fún ìyàwó rẹ̀ pé òun ti ru ọ̀rọ̀ náà síwájú, òun ti rò sẹ́yìn pé òun máa fi 6 million naira tó wà lákàntì máa fẹ́ mọ́tò mìíràn fún. Èyí tí inú Aríyìíkẹ́ dùn sí pé ọkọ òun ra mọ́tò fún òun. Ọ̀rẹ́ Aríyìíkẹ́ lọ fi ọ̀rọ̀ lọ Ọládayọ̀ àti Aríyìíkẹ́ pé bísínẹ́sì kan wà tí wọ́n bá dáwó sí bísínẹ́sì náà, ìlọ́po 3 ni wọ́n máa fi gbowó náà tí wọ́n bá ṣe é. Èyí tó mú kí Ọládayọ̀ lọ ta mọ́tò rẹ̀ tó sì lọ yẹ owó kún owó láti fi ṣe okòwò náà. Agent lọ bá ọ̀rẹ́ Aríyìíkẹ́ wípé owó tó ń fòun kéré, wípé kó jẹ́ kówó náà kó gbé pẹ́ẹ́lí sí i. Èyí tí ọ̀rẹ́ Aríyìíkẹ́ fàákékọ́rí. Agent wá padà sọ fún Ọládayọ̀ wípé ilé tó ń gbé yẹn ìyàwó rẹ̀ ló ní ilé náà àti pé ilẹ̀ tó tà yẹn ìyàwó rẹ̀ ló rà, wípé ẹ̀rí ọkùnrin jẹ́ òun ló jẹ́ kóun wá jẹ́wọ́ fún un. Pẹ̀lú ìbínú ni Ọládayọ̀ lọ sí ilé tó sì kojú Aríyìíkẹ́ pé ìkà ni. Aríyìíkẹ́ sọ pé òun gangan ni ìkà, wípé òun ò ní sàn kankan àfi tójú bá pé. Níbi ẹ̀gbọ́n ìyá Aríyìíkẹ́ ni Aríyìíkẹ́ pè pàdé sí, níbi tí Ọládayọ̀ àbúrò Aríyìíkẹ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ti wà lórí ìjókòó. Ibẹ̀ náà Aríyìíkẹ́ ṣàlàyé bí bó ṣe pàdé Ọládayọ̀ àti bó ṣe fún lówó tó tọ́ sí òun àtàbúrò ẹ̀ tó fún ní 40 million naira nínú rẹ̀. Ṣùgbọ́n Ọládayọ̀ padà sọ fún òun pé alágbèdá ti gba owó náà lọ́wọ́ òun, èyí tó mú kóun tún fún ní 20 million tó kù nínú owó náà fún. Lẹ́yìn ìgbà náà ni ọ̀rẹ́ Aríyìíkẹ́ wá kí nílé tó sì rí àwòrán Ọládayọ̀ pẹ̀lú Aríyìíkẹ́. Ó wá jẹ́ ká Aríyìíkẹ́ mọ̀ wípé ẹni tó ń pè lọ́kọ ẹ̀ yìí ó ti fẹ́yàwó, ó lè sì ti bímọ 2 ní Ìbàdàn. Òun ló fà á tí Aríyìíkẹ́ ṣe ń fi ète gbowó lọ́wọ́ Ọládayọ̀ kó lè gba gbogbo tó fún kó lè gbà padà lọ́wọ́ rẹ̀. Ó wá ya Ọládayọ̀ lẹ́nu wípé àṣírí ti tú o. Wọ́n sọ pé ìyàwó tóun ní pamọ́ ó ti gbé ọmọ sálọ, ṣe ló gbá òun. Ó wá ń bẹ̀bẹ̀ fún ìdáríjì. Ẹ̀yin èèyàn, ṣé èyí ti wéré Ẹni Ibi? Ẹ kúrò lẹ́yìn rí kọ́ńbẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kẹ́ subscribe sí channel wa, kẹ́ sì share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. Adúpẹ́ àmọ́ lóore. Eré Ẹni Ibi kọ́ wa pé tá lọ bá lo àbọ̀bọ̀ àbá, tá lọ bá lo àbọ̀wọ́pọ̀ àbá. Ọládayọ̀ gbókùn ti jẹ lọ ni, ò mọ̀ pé ẹ̀sìn máa padà kè, mọ̀ pé Aríyìíkẹ́ mọ nǹkan tó ń ṣe. Ẹ̀sùn tó bá kéde lórí báyìí tí wọ́n bẹ̀bẹ̀ fún ìdáríjì tó bá yẹ pé ẹ̀yin ìṣe lè dáríjì Ọládayọ̀. Ṣé ohun tí Aríyìíkẹ́ ṣe fún Ọládayọ̀ ṣe òkú pọ̀ jù?
kí lẹ́yìn rí sọ sí ẹ yẹ ká mọ̀ ní abala àríwísí comment section